Ẹ káàbọ̀ sí movie review by Tolex, channel ibi tá a máa ti ń gbóríṣiríṣi movie wá láti sọ òtítọ́ ọ̀rọ̀ nípa wọn. Sinimá tuntun èyí tí mo mú movie review ẹ̀ wá lẹ́nìí ń la pè ní Àkúnlẹ̀ Ẹ̀bọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé movie review nìkan ni channel yìí wà fún. Tí sinimá bá ti jáde mo máa farabalẹ̀ wò láti lè wá jábọ̀ fún ẹ̀yin olólùfẹ́ mi. Ìkan nínú sí tó wà nínú movie yìí tó yà mí lẹ́nu òun ni ibi tí ìdílé kan tí wọ́n ní ọmọ kan tí kò dá pé. Ọmọ yìí jẹ́rìí pé bàbá òun ń ṣe ọjọ́bí. Inú ẹ̀ dùn, ó ṣọ́yàyà. Ó lọ kí bàbá ẹ̀ ṣá mọ̀. Ẹ lè believe nǹkan tí bàbá ọmọ yìí tó ṣe. Ó ní láti máa wò ó pé bó tẹ̀ ṣe kọ́kọ́ rí ọmọ náà, inú ò dùn rárá ń pò sọ̀kalẹ̀ torí pé àwọn àlejò wà ní ọ̀dọ̀ wọn. Inú ò dùn rárá. Mo wá wò ó pé mo wá retí nǹkan tí bàbá ẹ̀ máa ṣe next. Ẹ lè believe. Bàbá ẹ̀ láti máa sọ wípé kí ni ó ń ṣe ní kí ni ó ń ṣe, kí ni wọn ò tí mọ́nu lé fún. Abẹ́rẹ́ nǹkan báyìí. Báwo ni wàá ṣe sọ pé ọmọ bíbí inú ẹ̀ lóòótọ́ ó lè jẹ́ ọmọ kan tí kò dá pé, ṣùgbọ́n báwo ni wàá ṣe wá máa sọ pé kán máa ti ọmọ bíbí inú ẹ̀ mọ́lé torí pé àwọn àlejò ń bọ̀. Àbẹ́yìn náà ẹ gbọ́ nǹkan báyìí, ọmọ bíbí inú ẹ̀ tẹ́ bá rí ìdíwé bó ṣe lásán ẹ̀yin gá máa wò ó pé ṣé kò kì í ṣe ọmọkùnrin yìí òun ló bí ọmọ yìí ni. Inú ò dùn rárá. Ó ní láti kọjú sí ìyàwó ẹ̀ máa bá ìyàwó ẹ̀ jà pé kí ló ṣẹlẹ̀, kí ló dé tí wọn ò ṣe lè máa tì mọ́nu lé. Sí yìí ó yà mí lẹ́nu gidigidi. Mo wò pé kí ló dé, but ẹ̀ ṣáná fíìmù ni, àti wípé most of àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà míì òun ni wọ́n máa fi ń ṣe fíìmù. Sin tó tún wá fọ́nì sí mi jù ó wá ní wípé pẹ̀rẹ̀ tí bàbá ọmọ náà mú nǹkan báyìí, ìgò ló mú. Ó fẹ́ fọ́ ìgò mọ́ ọmọ ọ̀dọ̀ lórí. Abẹ́túrí nǹkan. Ẹjọ́ èwo ní ti ọmọ ọ̀dọ̀ nínú nǹkan tó wà nílẹ̀. Ṣá fíìmù ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Fíìmù náà ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lẹ́kọ̀ọ́. Mo jẹ́ rí ẹ̀kọ́ dìmú. Tẹ́yìn náà bá ti wo fíìmù náà, nǹkan tó bá yà yín lẹ́nu ẹ̀yin náà lè drop ẹ̀ sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ like video yìí, ẹ share, ẹ comment. Ẹ lè comment thoughts yín sínú comment section. Ó dàbọ̀.